tó bá bí ọ sí Saudi jù bẹ́ẹ̀ lọ àbí Cairo àbí Lagbaji mi wọn ò ní fún ọ ní ìwé ọmọlúmbẹ o wọn kàn lè fún ọ ní gàmà wọn lè fún ọ ní gàmà kí n gbà ìgàmà nìyẹn àwọn bíi àwọn ìlú òyìnbó yìí àwọn fún ọ ní ilé wọn fún ọ nílé wọn tún máa fún ẹ lówó tó fi máa jẹun gbogbo ilẹ̀ Lagbaji ni mo sọ n kò sí kọ́ra wọn tó lé ọ jáde ni mo sọ̀rọ̀ kẹ́ mo ní tọ́lọ̀ òyìnbó àlìjẹ́nà wọn lẹ́yìn ibi ẹ̀sìn Islam tí wọ́n kù sí yìí àlìjẹ́nà òyìnbó tí Ọlọ́run bá wò ìwà wọn òṣèlú tí wà àlìjẹ́nà tó wọn o. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ẹni tí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ibi iná ti ń practice rẹ̀ jù wàláì ìlú òyìnbó kí n sọ kí ìlú òyìnbó ibi tó wá jẹ́ kí ìlú òyìnbó kódà wọn ò practice humanity tó nǹkan nílẹ̀ Lárúbáwá wàláì tàláì wàláì tí ẹnìkan bá sáwọ̀ lú yìí nísìn tó lọ bá àwọn Yorùbá ìlú yìí pé òun ẹni tó wá fún rẹfijì náà ń pè ní adúró pítọ̀ wàhálà kan léwu bọ̀ wá ní kánjọ kan gbà wọn láwọn ìlú èbó bíi London yìí àbí Amẹ́ríkà àbí Germany àbí Russia tó sábà wọn bí pé kánjọ kan gbà wọn lẹ̀ tó bá ti rí tangible reason gbé fún wọn wàhálà ìwọ̀n fún nílé ń bí wọn ò lè ṣe bẹ́ẹ̀ ní Saudi tó bá bímọ síbí kẹrìmọ humanity torí mo ń tẹnumọ́ kínní yẹn gbàtẹ́mi ti débi mo ti rí lẹ́lẹ́ díẹ̀ nílùú òyìnbó yìí tó bá bímọ síbí nísìn ọmọ bíi wọn á fún sàtífíkẹ́tì ìlú yìí àádọ́mọ bí tó bá bímọ síbí ìlú yòówù tó bá ti wá ilẹ̀ Yorùbá ni o ilẹ̀ Yíbò ni o ilẹ̀ Haúsá ni o tápà ni o kíní kan ni o ìlú yòówù tó bá ti wá ní Nàìjíríà àbí ẹni kọ́ńtì míì tó bá ti bí ọ síbí àwọn ìlú òyìnbó yìí wọ́n fún un ní ìwé ọmọ ìlú tó bá bí ọ sí Saudi jù bẹ́ẹ̀ lọ àbí Cairo àbí Lagbaji mi wọn ò ní fún ọ ní ìwé ọmọlúmbẹ o wọn kàn lè fún ọ ní gàmà wọn lè fún ọ ní gàmà kí n gbà ìgàmà nìyẹn àwọn bíi àwọn ìlú òyìnbó yìí àwọn fún ọ ní ilé wọn fún ọ nílé wọn tún máa fún ẹ lówó tó fi máa jẹun gbogbo ilẹ̀ Lagbaji ni mo sọ n kò sí kọ́ra wọn tó lé ọ jáde ni mo sọ̀rọ̀ kẹ́ mo ní tọ́lọ̀ òyìnbó àlìjẹ́nà wọn lẹ́yìn ibi ẹ̀sìn Islam tí wọ́n kù sí yìí àlìjẹ́nà òyìnbó tí Ọlọ́run bá wò ìwà wọn òṣèlú tí wà àlìjẹ́nà tó wọn o tó láwọn ni wọ́n dájú ní wọn ò níbi tí wọ́n kù sí o but irú èyí tí mo sọ fún yín nísìn nípa òsàdúró yìí rẹfìjì àwọn wọ́n fún ọ ní ààyè wọ́n fún ọ nílé wọ́n sọ ọ́ lọ́mọ bí pé wàhálà kan lè bọ̀ wá ni tí wàhálà kan bá léèyàn wọ ìlú mi níbi ilẹ̀ àwọn Lárúbáwá wọ́n lè ọ̀dànù ni ọ̀rọ̀ tó sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí bọ̀ tá a fẹ́ sọ ọ̀rọ̀ tó bá kí afẹ́sọ̀ dodo kéèyàn sọ kò sí bó ṣe lè pẹ́ tó ń Saudi tó wọn ò lè fún ọ ní kó dọ́mọ̀ ìlú wọn o ò lè dọ́mọ̀ ìlú wọn kódà àwọn ilẹ̀ Lárúbáwá kan tó wà tẹ́ pé tọ́mọ ìlú wọn lóbìnrin kan bá fẹ́ ọmọ ìlú mi wọ́n sì yọkù ọmọ ìlú wọn kì í sọmọ ìlú àwọn ọmọ ó ti dọmọ ìlú báyìí bọ̀ tọ́mọ òyìnbó níbí àbí ìlú òyìnbó mi tó bá fi lè fẹ́ ọmọ ìlú mi wọ́n sì torí ọmọ tiwọn wọ́n dẹ̀ sọ ọkọ ìdọ́mọ ìlú wọn. mo rò káwọn èèyàn gbọ́ mi dáadáa wọ́n á dẹ̀ sọ ọmọ ìlú onílùú dọ́mọ ìlú wọn nítorí pé ó ti fẹ́ ọmọ wọn ẹ̀rá dúró àwọn èèyàn tí tẹ́gbẹ́ níbí wọ́n á fẹ́ òyìnbó bí tó wá sì rí òyìnbó fẹ́ tó jẹ́ ọmọ ìlú bí wọ́n á filẹ̀ wọn ní ó ti fọ́ ọmọ àwọn wọ́n á fún un níwèé gbèlú bí tí yóò dọ́mọ bí humanity yẹn wọ́n kà sí bí ju gbogbo nǹkan lọ ìgbẹ́ tó wá kọ́ wọn nírú ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ Islam ni ẹ̀kọ́ Islam ni so èyí tá à ń tẹnumọ́ ni pé ká síwọ́ lè kanna ká sí èkanná lọ́rùn
ẹ̀sìn míì kí kálukú fúri kan máa ṣe títí wọn máa ṣe títí ẹnu ilé rẹ káwọn tó bá lè kọ́ níta kọ́ wọn pétọ báyìí ni ẹ ṣe báyìí ni ẹ ṣe má criticize ẹ̀sìn ẹlẹ́sìn kankan má dọdọ wọn fi wọn lẹ̀ kí kálukú ká tiẹ̀ lálàáfíà ká tó lo àsìkò àláfíà díẹ̀ káwọ́ bí yìí wọn ó ṣe rí látijọ́ yìí pákáleke là ń lò pákáleke là ń lò pákáleke ìjà kìnnìkan ká lo ọ̀nà míì láti fi pa àwọn èèyàn sẹ́sìn tí èsì ọ̀nà pé kì í yàn ọ̀dà èyí tẹ̀yìn ṣe yín ọ̀dà ní ká wọ́n sì wá sí bọ̀tá fẹ́ sọ kódà ọ̀rọ̀ míì bẹ́tẹ́ pé ìdíwé ìfẹ́ bá ti gbé kalẹ̀ ni ó sọ káwọn èèyàn gbà lọ́wọ́ yẹn àbí yóò sọ pé àfẹ́ gbọ́rọ̀ rẹ̀ ọ̀rọ̀ míì tí ìwà àtìyẹn lè jà sí tó bá sọ tó bá gbé kalẹ̀ in normal way lọ́nà tí yóò gbà máa wọ ẹni lára wàláhì kódà yóò tún máa sọ pé ó ṣeun bọ̀ ẹni tó fẹ́ bá sọ̀rọ̀ tó ń hámà tó ń hálà fún tó tún yẹpẹrẹ tó ń wà lórí ẹ̀ bígbà tẹ́ pé èèyàn ń wájà ni òwérò sọ́kàn òun lérò bọ́lẹ̀ nù ẹni tó bá ń kérò sọ́kàn kò ní máa sọ báwọn wallahi summa billahi alladhi la ilaha illa huwa ọlọ́run àwọn òyìnbó subhanallah ọ̀rọ̀ wọn lágbára wallahi mo ṣẹ̀ṣẹ̀ wọlé láìpẹ́ yìí ó lágbára wọ́n tún máa invite yín come àtúnjẹ máa sọ̀rọ̀ àjọ ojúkọ a máa ṣe gbá máa sọ èmi ò sọ yìí pé tí n bá wí láwàní mi wá o àwọn fẹ́ rí láwàní mi nìkan kì í sáwò àwọn fẹ́ máa rí bí mo ṣe wáyé kí n proof bí mo ṣe jẹ́ láàrin àwọn kí n má torí pé mo wà bíbí kí n wá bọ́ àwọn àjọ jókòó a máa sọ̀rọ̀ mí náà máa sọ ìbò tèmi náà gbọ́ tó máa ti rán gbọ́ I can't hear you well repeat it yóò repeat ẹ yóò wá sọ nínú ẹ̀ tí gbàgbọ́ ẹ wà ní yes pẹ̀lú láàánú lórí ẹ̀ káwọn òyìnbó mind your business ní gbogbo ilé wọn bí but wọ́n rí mi wọ́n máa hello ìgbà mi wọ́n á pè mí lórí fóònù ń lọ bá wọn àjọ wọn sọ̀rọ̀ níta àjọ wọn sì fàájì pẹ̀lú wọn kó èèyàn mọ́ra púpọ̀ téèyàn bá jẹ́ ẹni tí kò máa ń pa ẹ̀sìn tí ń ṣe tó bá wá bí wàláhì ó lè change sí ẹ̀sìn wọn torí ìwà wọn yóò sọ̀yàn dọ̀rẹ́ wọn yányán wàláhì ìwà wọn yóò sọ̀yàn dọ̀rẹ́ wọn yányán pátá Ọlọ́run bá gbọ́. mo ń lọ sí Birmingham bẹ́ẹ̀ ni inshallah mo ń bọ̀ wá sí Birmingham lọ́la Birmingham Manchester inshallah ẹ máa rí Nàìjíríà yẹn bí ìmọ̀ bí Ọlọ́run ṣe dá wa wàláhì a sì lè pààrọ̀ ayé bá ti fẹ́ pààrọ̀ gan àwa ti establish sọ́hun sáyé a lè pààrọ̀ ayé bá ti pààrọ̀ ayé gan náà sá pààrọ̀ ọdún tó ti bí wa ní kọ́lọ̀ mọ́sà bá wa ṣàánú àwọn olórí wa níbẹ̀ yẹn kán fẹ́ràn wa wọn ò fẹ́ràn wa la fi ní wàhálà wàláhì wọn ò fẹ́ràn wa rárá wọn ètì wa gan wọn kàn fi wá mẹ́kì ìgbésí ayé tiwọn ní dáadáa ni wọn ò fẹ́ràn wa rárá ẹ wò mí fèlè ibi tán ló kó wá ní ẹ wá dúró owó tí mi fèlè kó ẹ wá dúró owó tí mi fèlè kó ó tún egbé dáhùn tó mi fèlè wọn ó tún kéré sáwọn táwọn mi o. humanity ẹ̀sìn ló síwájú humanity o ẹ̀sìn gan ló kọ́ wa ní humanity ẹ̀sìn ibi láti mọ bó ẹ̀sìn ló kọ́ wa bá ṣe dìpẹ̀ láwọn èèyàn ìtẹ̀sìn wa sọ fún wa nìyẹn so ẹni tó máa ń fẹ́ òdodo òun nìyí ẹni tẹ́ bá rí òdodo ẹ máa gbà Ọlọ́run jẹ́ kẹ́ ẹ padà rí òdodo lórí ọ̀rọ̀ ilé àti ẹ̀ máa rí jálẹ̀ yìí jẹ́ pé bá tó máa fi dọ́dún tí ń bọ̀ náà. àwọn kan ti sẹ́ndì àwọn kíní kan sí mi tí mo mú sọ́wọ́ mo wá fẹ́ béèrè lọ́wọ́ àwọn Christian gangan tí wọ́n ń sọdún wọn sẹ́yìn pé èmi àti nísìn mùsùlùmí ní sà mùsùlùmí lèmi náà èmi àti yín ta gọ́gù òun làwọ̀ sọ àwọn tó ń sọdún kí lè ro yín tẹ́ fi ń sọdún yìí gangan èrò kí lẹ̀ ń fi ń sọdún ṣé Christmas náà ni ó dà kí ni ń jẹ́ Christmas tí wọ́n ti rẹ́ nìkan tí wọ́n gbọ́dọ̀ dá ok ẹ mú fóònù lọ́wọ́ yín ẹ tẹ Christmas ń bẹ̀ yẹn ṣe é gẹ́tì wọ́n sì ẹ ká wá mọ ibi tá à ń lọ gangan èyí tèmi fẹ́ ṣe èmi fẹ́ bias. ìtẹ́fẹ́ ṣe yẹn ẹ ṣe bẹ́ẹ̀ ti fẹ́. sọ́wárí ẹlẹ́ẹ̀kejì ni pé sẹ́rí ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn wa tá a jọ jẹ́ mùsùlùmí kan náà èyí tèmi ń bá wọn fà ni pé ifun tá a bá fẹ́ ṣàtúnṣe àwọn èèyàn kan tá a rí i pé ó kù díẹ̀ fún wọn kì í ṣe attacking kọ́.
àwa sẹ́rí tẹ̀ sọ yẹn àwa ló mọ gbìyànjú á mọ ṣe yẹn ṣùgbọ́n ẹ mọ̀ rí wa bí aláṣejù sẹ́ǹgbọ́ èmi nígbà tẹ́ bẹ̀rẹ̀ program níjẹta èmi àti ìnájọ fa ọ̀rọ̀ tí ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ padà sọ pé ká má bínú pé ṣé mufti èmi ni mufti majesa mufti ni majesa ìlú òyìnbó ìlàwà náà ẹ máa dọ ìlú ìlàwà náà wà sẹ́ǹtọ̀ àjọ wà ní gandhi ni ó ti ẹ̀yin wà London èmi wà Manchester ok ẹ wá rí nǹkan tẹ̀ ń sọ yẹn ìṣe táwọn èèyàn máa ń ṣe ẹ rí i pé afẹ́ pín sígun méjì àwa kan kílìmù alisu náà àwọn kan kílìmù mùsùlùmí ó ti yẹyin pé mùsùlùmí làwọn sunni làwọn ok sunni sunni tẹ bá pé sunni làwọn àbí sálàfí ok accept ẹ ṣùgbọ́n ìṣe táwọn èèyàn máa ń ṣe àwọn èèyàn kan ti di ẹ̀mí ara wọn bẹ́ẹ̀ tún wọn ṣe wọn ní gbọ́ tuntun ṣe àìfẹ́ gbọ́ tuntun ṣe ló máa ń fa ọ̀rọ̀ tó le. ẹni tó bá fẹ́ tún yàn sí kò wá gbọ́dọ̀ sọ̀rọ̀ tó le anábì ò sọ̀rọ̀ tó le rí kò sí bẹ́ẹ̀ ni tẹ́ fẹ́ kọ́ nǹkan bá ṣe kú lórí tó ẹ gbọ́dọ̀ torí ẹ̀ka ẹ fẹ́ fọ́ orí ẹ̀ fún. so ẹ mọ tolerance náà fi máa ń gbà sí pé ọ̀gá ni ẹ wọ́n làwọn tó fún yàrá wọ́n dùn náà ló fi jẹ́ gbogbo àwọn anábì Ọlọ́run kó tó di kí wọ́n sọ kí wọ́n rìn wọ́n ń sẹ́ wọ́n nìkan dẹran kán lè bá tẹ́sítì sùúrù wọn wò ẹran tẹ́ ti múlẹ̀ máìlì méjì tó tún wá pa àsẹ́yìn tẹ́ pé ẹ tún lọ tóun nìkan gbé lẹ́yìn ẹ tún lọ mú báwọn tó kù so gbogbo ẹni tó fẹ́ tọ́yàn tó náà kò gbọdọ̀ máa abuse yàn kò gbọdọ̀ máa attack yàn èmi ẹ wo tẹ́mi ṣe wà yìí mo fi Ọlọ́run búra kódà kí n mọ̀ kí n tẹ́ ń sọ òdodo ni tẹ́ ẹ bá ti bá mi sọ̀rọ̀ náà tí yóò dá mi nígbà yìí nìkan do your worst ó dà yín ṣe. mẹ́sẹ̀gì ní kẹ́ máa wo ẹ máa wo messenger náà kó wo ẹni tó fẹ́ deliver fún kóun náà fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ ok ó dà anabi Musa wọ́n fẹ́ rántí Fáráò wọ́n ní kó rọra bá sọ̀rọ̀ o nítorí pé àmọ́ bóyá nítorí kó burú ni o bọ̀tà ó dà àwọn tí anabi tiẹ̀ bá sọ̀rọ̀ tẹ́kí wọn ò tiẹ̀ burú tẹ́kí ó kàn fi ìwà tó dáa mú wọn àwọn tó ń kọ́ so ẹgbẹ́ ní táwọn nǹkan fẹ́ èmi ńgbà kan èmi náà máa ń yára sọ gígígígígí pọ̀ nísìn èmi ò ṣe gbò yẹn mọ́ ní tèmi mo believe lórí pé kéwú tá a ké a lè fi fáwọn èèyàn mọ̀ náà ìwà ló lè mú wọn kéwú ó pọ̀ gan kẹ́ tó lé ẹfẹ́ nu bá kéwú láti ìbẹ̀rẹ̀ pálí dégbẹ̀yìn rẹ̀ ẹni tó ń gbọ́ yín gan yóò ti sú bọ̀ ìwà short way ló gbà ìwà short way ni ó gbà ìwọ ti mú ṣáájú kí kéwú tó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìwà náà fi mú yàn wọ bí tí wọ́n fẹ́ wọ̀ àwọn kan wà tẹ́lẹ̀ bí tí wọ́n fẹ́ mú ọwọ́ náà ẹgbẹ́ kẹgbẹ́ nísìn wọ́n á ṣera sí ẹni mọ̀gá tẹ̀lé wọn lọ bọ̀ kéèyàn ti ní àpẹẹrẹ pé ẹni yìí alárìnfín ni àwọn tó máa ríyàn fín ni wọ́n àwọn tó máa ń pe ẹgbẹ́ bàbá wọn ló kọ làwọn eléyìí kò sí ní tẹ́lẹ̀ ta èmi ò ní rà kódà kó jẹ́ kí original ní ìní rà àní èmi ọlọ́mọdé fi kí wà lẹ́yìn tọrọ àwọn kan wà tẹ́ pé èmi máa bẹ̀rẹ̀ ọ̀gbìn ọ̀dàkùn má jẹ́ kọ́mọ mi máa kí ó bí lágbájá yìí o torí kéwu náà lélẹ̀ kéwu tí o bá ti lọ́wọ́ nínú kì í ṣe kéwu gbogbo ẹni tó bá fẹ́ pèèyàn sẹ́sìn kó rọ̀ kó kọ́kọ́ dàbí dìndìnrín ó dà ok ṣé bá ṣe ń ṣe sí gbogbo ayé òun náà ní sáwọn ọmọ wọn lé. ẹ mọ tẹ máa ṣe. bẹ́ẹ̀ni. ẹyẹ máa bá píìtì ọ̀rọ̀ tẹ sọ́ọ̀sì yẹn pé ẹ̀yin tẹ bá fẹ́ pè wá bí bàbá wa tí bàbá Kàmálì ni wọ́n sọ bẹ́ẹ̀ pé ẹ̀yin á lè sùn náà ẹ sì wá jẹ́jẹ́. bàbá wa àgbáyé ni. ẹ̀yin máa bá wa píìtì ẹ̀yin máa bá wa píìtì yẹn ẹ̀yin máa bá wa píìtì yẹn. mo ti gbọ́. ẹ̀yin máa bá wa píìtì yẹn wá jẹ́jẹ́ ẹ sì wá jẹ́jẹ́ ẹ̀yin máa bá wa píìtì ó dà nísìn. tábàdé wa nígbóná ẹ̀yẹ gbàǹtútù. ó dà nísìn ẹ máa gbọ́ programu alẹ́ yìí nísìn tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ó ní tó bá dé ó ní tó bá programu yìí dé mo fẹ́ tọ́ bọ̀ kíní kan bẹ̀ yìí. ẹ̀tọ́ ìtẹ́rí nǹkan tẹ́ fẹ́ tọ́ bọ̀ àwùjọ ń dádó ẹ̀tọ́ bọ̀ mo fẹ́ mú ẹ máa bá tó nǹkan kan ṣe ọ̀rọ̀ pé òyìnbó gbogbo ẹni tó bá ti gbà fọ́nà wọ́n lè níwà wọ́n lè ní nǹkan kan ọ̀tá náà ni wọ́n gbogbo tọ́nà lòdì sí pátápátá bí wọ́n ní ká máa ṣe ó ti yé yín gbogbo rìbá gbogbo nǹkan tọ́nà ń pè ní ẹ̀sìn ńláńlá yẹn rìbá kankan gbogbo wọn ní ká máa ṣe gbogbo wọn fẹ́ kéèyàn máa ṣe bó o bá fẹ́ ṣe ni wọ́n fẹ́ fara ní ẹ̀kọ́ lọ tọrùn bọ́ ó ti yé yín. ẹ̀yin ń gbà àárín wọn èmi ò gbé àárín wọn ìtẹ́mi ń rí nísìnyí lèmi ń sọ ìtẹ́mi ń rí. ara alábòsí ni wọn ò ṣèyàn dáadáa o ẹ bá sọ pé òyìnbó tó gbé kinní kan ó ti yé yín àwa náà burú jù wọn lọ òfin ló káwọn náà lápapọ̀ irú òfin tí wọ́n dẹ̀ ń lò yẹn ìsàn náà ti fìgbà kan jẹ́ mùsùlùmí rí ó ti yé yín àìtẹ̀lé ànábì tó dé bẹ́ẹ̀ náà ló padà sọ wọ́n dẹni òfò ó ti yé yín torí wà tí ń bẹ lára wọn ẹ rí ẹ mọ̀ náà déédé àwọn déédé tẹ̀yìn rí yẹn déédé tí Islam ní ká ṣe ẹ rí pé ó wà lára wọn ẹ̀sìn kan ti fún wọn déédé yẹn tẹ́lẹ̀ ẹ̀sìn tó fún wọn déédé yẹn
ìgbà tí wọ́n wá padà change kó lẹ́sìn yẹn sí ẹ̀sìn tí Ọlọ́run pè lẹ́sìn. Hello? Ẹ ti já mufti dànù o. Gbọ́dọ̀ já rí àwọn Yorùbá especially Christian àti Mùsùlùmí Yorùbá lóòtítọ́. Ó mọ̀ pé máa yẹn sọ̀rọ̀ kan nísìnyí, ó ní gbogbo nǹkan tí wọ́n ní kọ́ máa ṣe tọ́lọ́run ò fẹ́ làwọn òyìnbó ń ṣe. Ó ṣe padà sí Nàìjíríà. Ẹ jẹ́ ká sọ reality, humanity ní ẹ̀sìn. Ẹ jẹ́ ká pèsè fún àwọn olórí wa. Nǹkan tí wọ́n fi ẹ̀sìn ṣe òun nìyẹn. Ẹ wo Saudi, tí o bá jí owó Saudi gbé, wọ́n á pè orí ẹ̀ dànù ni. Tí o bá jí owó wọn pé bíbá ẹ̀wọ̀n ló máa lọ, owó tó jẹ́ kán fi tùlù ṣe, ọwọ́ àwọn olóṣèlú both Christian, Muslim òun ló wà. Ẹ jẹ́ ká àwọn ẹ̀sìn tá a gbé lórí òun náà jẹ́ kí ló wá tẹ̀síwájú láti lè fi ọ̀rọ̀ wa láti lè fi bá wọn jà. Irú ẹ̀yin tó jẹ́ ẹlẹ́nu yìí tẹ́ lè máa sọ̀rọ̀ sí wọn. Tí ó ti yẹ àìlèsòótọ́ ọ̀rọ̀ ló borí orílẹ̀-èdè wa jẹ́ owó tí wọ́n kó wá sí gbogbo àwọn ìlú yìí, owó tó jẹ́ kó tún ìlú wa ṣe ni. Mùsùlùmí ń kó, Mùsùlùmí ń kó, Kristẹni ń kó. Mo fi Abẹ́òkúta bẹ́ẹ̀ ṣe gbọ́rọ̀ ọ̀tọ̀ lẹ́ẹ̀kan, wọ́n ní wọn ò ní ná, gbogbo ọ̀nà ti bàjẹ́ tán. Ẹ jẹ́ ká sọ tètò ọ̀rọ̀. Àlè tó yẹ pé àwa níbà à ń jẹ ìgbádùn àwọn gọ́ọ̀mẹ̀ntì wọn because wọ́n lóòótọ́, òun la ṣe wà ń bí. Nígbà tó lórí wa tó ní kó lọ ṣọ̀nà tó kówó tó ń kó bọ̀ ní UK, wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ náà, wọ́n lọ stupid. Ẹ lọ wo Dubai olówó tó wà 1979, a máa ń ya owó, a máa ń fún ọgbẹ Dubai lówó ni. Ní 1979, in fact Saudi Arabia, UCH hospital ló lò as a private hospital. Ẹ lọ wo wọ́n ṣe bá gbogbo ìlú jẹ́. Ẹ jẹ́ ká sọ tètò, ẹ má yẹ ká gbẹ́sìn lórí. Ẹ jẹ́ ká máa ní kéèyàn máa ṣe Mùsùlùmí ló bí mi náà, ọmọ Mùsùlùmí náà sọ mí. Èmi náà dẹ̀ jẹ́ Christian, wọ́n wo ẹ̀sìn méjèèjì wá, ẹ̀sìn ni wọ́n fi ń wà lójú ni ó lè ní wọ́n fowó ẹ̀sìn ìjà. Ẹ jẹ́ ká sọ tètò ọ̀rọ̀ jáde. Ẹ ká sọ tètò àárín nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí náà. Àárín nǹkan tó ṣẹlẹ̀, òun jókòó sí Manchester, òun sọ pé àwọn kìnìún kò ṣe máa lọlé. Ẹ jẹ́ ká sọ tètò ọ̀rọ̀ tí tẹ́lẹ̀ ká sọ ọkùnrin ọ̀fẹ́ ló sanwó àwọn òṣìṣẹ́ mọ́ ní Nàìjíríà níbi tí wọ́n ti kó gbogbo owó ìlú jẹ. Mùsùlùmí Báíbù la máa fi búra fún wọn, Kùránì la máa fi búra fún wọn, Ádélé gbìmọ̀ aṣòfin wọn máa jó wa gbé. Ẹ jẹ́ ká sọ tètò. Àìsàn sọ pé tó yà ẹ̀ ń jọ gbogbo fásitì wọn bíbá ká má lè sọ tètò. Ó lè ní gbogbo àwọn lídà wa Mùsùlùmí àti Kìrìsìtẹ́nì ló fi kó wa lọ́gẹ̀jẹ̀. Ẹ jẹ́ ká sọ tètò jàre. Allahu Akbar, Allahu Akbar. Mufti Manchester, mo fẹ́ kán kulẹ̀ ní kí mi náà tó gba ọ̀rọ̀ ni. Lóòótọ́ ẹ̀sìn ló kọ́ wa ní humanity, but humanity gangan àkọ́kọ́ kí n jẹ́ kẹ́ ẹ mọ̀ kíní kan. Tí ẹ bá lẹ́sìn tí o bá níwà, wallahi kò wà àlìjánnà, kò lè wà àlìjánnà Ọlọ́run. Gbogbo ẹni tó yàn wá jẹ, tó yan orí gbogbo orí àwọn èèyàn jẹ, àwọn èèyàn ti kún àlìkíyámọ̀ tí wọ́n yan orí wọn jẹ, tẹ́ pé ní tó pa ẹlòmíì tí ò fi sí láyé mọ́, la ilaha illallah, kò tó 100,000 tó dẹ̀ lẹ́tọ̀ọ́ tó 1 million lọ́wọ́ àwọn èèyàn kan tí wọ́n dẹ̀ fún tẹ́mi rẹ̀ fi bọ́. Kíró ẹni wọn máa ń ṣe pé òun wà àlìjánnà Ọlọ́run. Humanity, lóòótọ́ ẹ̀sìn ló kọ́ wa ní humanity bá ti wọ̀ táwọn èèyàn, but n tó kọ́ wa tábà wá lò náà, ẹ̀sìn yẹn ò ní gbé ọkọ̀ àlìjánnà. Ẹ jẹ́ sáré bíá mufti náà lọ tó wọlé. Hello. Salaam alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam za. Salaam alaikum Labi. Wa alaikum salam za. Rasa láti US lè láti pè mí o. Ẹ ǹlẹ́ sà. Ìkan náà wọn ọmọ kẹwìn kan ta ló olólùfẹ́ yín ṣá láti US ni. Ọlọ́run jẹ́ mi yógún. Èmi mo sọ fún yín last week pé kẹ́ máa bọ̀ pàánù eré tí US kẹ́ máa bọ̀ New York pé máa gbá yín lálejò. Ẹlẹ́gọ̀ọ́lọ́ ń bọ̀ sà. Kọ́kànlá ọmọ náà tó sọ pé kẹ́yìn náà máa bọ̀ inshallah. Kò wé inú. Lórí nǹkan tí ẹ ń sọ lágbára Ọlọ́run á ṣe pẹ̀lẹ́, á ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́. Lọ́kùn oníṣẹ́ mi fún wa. Àwọn agbádùn yìí o, wallahi lazim, agbádùn yín gan. Àmọ́ kan èmi fẹ́ fẹ́ yín nímọ̀ràn fún ara yín ni sà. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, stress wà lójú yín gan, wallahi. Stress wà lójú yín gan. Ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń jáde, ẹ máa dress warm. Nítorí pé òtútù yẹn kò ń ṣọ̀rẹ́ ara o. Ẹ̀yin dẹ̀ ẹ sára ẹ̀ kí n sára bí bàtẹ́ ń pé ẹ wá ń bá aṣọ ẹ wá ń bá alálejò ni. Àwọn táyà ìgbà yìí àti mọ bẹ́ẹ̀ ti ṣe rí. Sọ̀rọ̀ mi yìí bá délé ẹ máa bára ń ṣe kù sí wàhálà. Òtútù yẹn inú gbogbo ló máa lọ ń sílẹ̀ sí. Ọlọ́run bá mi ṣe ń pẹ̀lẹ́pẹ̀lẹ́. Á fún lọ́kàn balẹ̀. Ọmọ kí o àfa Aminu Tèmídire ni mí. Allahu Akbar. Aminu Tèmídire tẹ́jọ́ pàdé nílọrin láìpẹ́ tó ń sin ìyàwó fún ọmọ wọn. Bẹ́ẹ̀ni. Tẹ́jọ́ pàdé lọ́dọ̀ Ọlọ́run náà ní Ìkòròdú. Bẹ́ẹ̀ni. Ọmọ kí wọn ni mí. Allahu Akbar. Yusuf tó bá ti ní Yusuf ọmọ kí wọn. Allahu Akbar. Ṣe ń pẹ̀lẹ́pẹ̀ kó ní ṣe ní màá tún pè máa ṣe nọ́mbà máa pè yàn máa sọ létà. Okay sà. Assalamu alaikum. Ọlọ́run bá mi dúró tì. Ẹ ṣeun sà. Ẹ wo ọ̀rọ̀ tí àwọn alájì wa sọ fún wa nísìn. Mufti Manchester àwọn fẹ́ sọ pé àwọn ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ humanity ọ̀sẹ̀ humanity bó tẹ̀ tó kí sọ̀rọ̀ wọn là ń sọ lálẹ́, but humanity is the first. Mufti
humanity is the first. Wallahi níwájú Ọlọ́run ẹni tí ò bá ní humanity kò sí bó ṣe lè kírun tó kò ní wà lìjẹ́ náà Ọlọ́run. Wallahi wal amalu salihu yarfa'uhu ìmọ̀lá bẹ́ẹ̀ fi sí iṣẹ́ eré ní máa ń gbé ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run tá là ń sìn ṣe bọ́ Ọlọ́run tí ó fún wa lájẹ́ náà là ń sìn ṣé ìrun tá ń kí ṣé Ọlọ́run fẹ́ jẹ ni àwẹ̀ tá ń gbà kí Ọlọ́run fi ṣe ájì tá ń lọ kí Ọlọ́run fi ṣe tí ẹ bá lọ ájì jù bẹ́ẹ̀ lọ tẹ́gẹ́ Káàbà ní ń sùn tí ń bá ń wíkẹ́ẹ̀dì àwọn ọmọ èèyàn bí ẹgbẹ́ ẹ̀ wàláhì kò ní wà lìjẹ́ náà lọ wàláhì kò ní wà lìjẹ́ náà lọ tí ẹ bá ń wíkẹ́ẹ̀dì àwọn èèyàn bí ẹgbẹ́ rẹ̀ wàláhì kò ní wà lìjẹ́ náà lọ Ọlọ́run. So mo gbádùn àwọn ọ̀rọ̀ tí mo ti sọ pẹ̀lú pé à ń sọ̀rọ̀ nípa pé kí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí káyé mọ àtàkì àwọn ẹ̀sìn ẹlẹ́sìn ẹ fi kálukú lẹ̀ ẹ bá chẹ́ǹjì èèyàn ẹ chẹ́ǹjì ẹ̀ lọ́nà tó gbàgbọ́ sí yín lẹ́nu ẹ má àtàkì ẹ̀sìn kankan èmi ò nífẹ̀ẹ́ sí ní tèmi a lè sọ gbogbo ayé di mùsùlùmí tán kò pọ́síbù ànábì ò rí ṣe ó ṣe tó ṣe bẹ́ẹ̀ lọ ni so tábà tọ́lọ̀ bá ti kọ́ mọ́yàn kò sí bẹ́ẹ̀ ṣe bá sọ tẹ́ni kó ṣe mí tí ó fi ṣe yóò kàn máa rùn létí rẹ ni Ọlọ́run ló mọ ẹni tí wọn ò píríṣì fún wọn ò píríṣì kankan fún ó kà wò pé ẹ̀sìn yín ló wù mí ó sì lọ ṣe wàláì tàláì wàláì ìwà sì pèèyàn sẹ́sìn ju kéwù gan lọ kéèyàn ní òun fẹ́ pé àdìsí kan òun fẹ́ kí Kùránì nìkan yóò ké òun gbọ́n tó ń sọ yé bọ̀ àwọn èèyàn tètè máa ń gbọ́ ìwà yé ju ìmọ̀ lọ tẹ́ bá hùwà síyàn gan ìwà tó dáa òun mò ń sọ nísìn òun mò ń wí nísìn ẹni tó sákò Nàìjíríà tó wá síbí tó wá lọ bá wọn pítọ̀ ẹjọ́ ogun nílé wọn bọ̀ láti Nàìjíríà tó wá rí evidence kan gbé fún wọn wọn ó sì fún lé níbí ọ̀dà ẹja dẹ̀ ògán Nàìjíríà kẹ́nìkan sáwá láti bẹ́ẹ̀ bí Niger kó wá bá wà Nàìjíríà pé kánà kan fún wọn lé bẹ́ẹ̀ wọ́n fún Saudi tó jẹ́ ìlú ẹ̀sìn Saudi wọn ò ní fún lé wọn lé ni confam mo sọ fún yín ìwọ dẹ̀ wò wọ́pọ̀ Saudi kó sọ pé o débẹ̀ pé kánà ń gbé kánṣá nù rẹ̀ pé ogun lé ọ̀bọ̀ láti Nàìjíríà ni tá bá hẹ́ àwọn gan wọn kọ̀ lọ já ọ sí airport Murtala pé kí ló wá kàn pẹ̀lú rẹ̀ so yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má yìnyín kẹ́ni sèmí ẹ má kàn dé mọ àwọn òyìnbó yẹn tá bá sọ pé bóyá ńgbà tí wọn ò lẹ́sìn bẹ́ẹ̀ ni ṣé àárín nínú àwọn tájọ́ ń ṣe lọ́hùn náà tẹ́ pé tájọ́ ń kírun tí ò lẹ́sìn kò tún níwà kò lẹ́sìn kò tún níwà ìgbà tẹ́mi débí èmi rí humanity lára àwọn òyìnbó yìí tó pọ̀ gan ní tẹ́mi rí lèmi ń sọ tí n bá thank God ẹ̀yin mufti náà wà ń bí èmi èsì gbé bí èmi kàn sẹ̀ ẹ̀yin wọ London ẹ̀yin wọ lóyìnbó rí mo ń lọ àwọn ilẹ̀ lábáwá o lẹ́yìn tí mo wá bí ń sìn mo sọ fẹ́ lọ ìlú mi kí n tẹ lọ wo káàkiri pé ṣé bákan náà lórí káàkiri àti kó òǹbí tá à ń lọ o ẹ̀yin lẹ́jà wá síbi humanity o bó humanity yẹn já sọ náà lápèjúwe nísìn nígbà tí mo lọ sí rédíò kan láìpẹ́ yìí ní London yìí náà ni ájì àyẹn ó bí mi láwọn ọ̀rọ̀ kan pé ṣé tá a bá ń kírun lọ́wọ́ àbí tá a fẹ́ kírun pé tá a fẹ́ kírun tí a wá rí pé ẹnìkan nǹkan ṣe àbí accident ṣẹlẹ̀ a wá rí pé àwọn yìí ìpè bóyá wọn yìí ṣe mùsùlùmí àbí mùsùlùmí jẹ́ ní wọ́n gan ṣé ká kírun wọn tán ni ká tó gbà wọn lẹ̀ náà ẹ jẹ́ ká kọ́ gbà wọn lẹ̀ náà tá a bá gbà wọn lẹ̀ tán a ṣe wá kírun tó kí irun ó ní àsìkò ìtìyárí ó ní àsìkò dọ̀rúrí. Humanity is the first. Ìyẹn gan ni ó pe ẹni tẹ́ fẹ́ pè sẹ́sìn tó fi rí pé ẹ̀sìn àwọn eléyìí dáa àwọn tán níwà báyìí but àwọn èèyàn wa yìí attacking ṣá kò sí ìbọ̀wọ̀ àgbàlagbà kò sí ìbọ̀wọ̀ ẹnìkankan tí wọ́n fẹ́ bá yàn sọ̀rọ̀ nǹkan tẹ́yìn ò mọ̀ tí wọ́n fẹ́ bá sọ ẹ lè bá sọ pẹ̀lú ọ̀nà ìkábùkù báyàn kò ní gbọ́ èmi ò ní gbọ́ wàláì ó yà pa mí náà ní ìní gbọ́ ní sọmọ kí òkè nítorí sọ yẹn ó dà èmi ò tẹ̀lé ọ ṣe tó wà sí màá wá ran sẹmọ gan tẹ́ pé kọ́lá màá kọjá là níbi nǹkan yẹn gan láti ibi lójú tiẹ̀. Hello. Wàhálà sàlám. Kẹ́rí ìkọ́tẹ̀ sọ yẹn humanity ní pọ̀
Kẹ́rí bíbá tí o bá sì kó wọn máa lọ gbogbo ẹ̀sìn tá ń bá Nàìjíríà yẹn ká máa lọ ní Jesus name létí ẹni tó sì tó kọ̀kọ́ tọ́jú. Wọ́n máa lé nọ́ọ̀sì yẹn dànù ni. Wọ́n máa lé dànù ni. Ṣé ti yẹ yìí? Humanity òun ló ṣe kókó. Ṣé ti yẹ ìpèlú mo ṣe wà mùsùlùmí nípa bí ìrè ní mùsùlùmí kí n gbé tiwọn kọ́ síbi tí mo ti jáde ni. Gbogbo àwọn ọmọ mi tí mo jẹ̀ sí ọmọdé tó bá wù wọ́n ní búṣọ̀ ó dá ìpá sí ó lè ṣe tọ́nù làkó náà fẹ́ ṣe lápò sí tó kàn mí. Wà fúri tó ti yé. Ẹ̀ẹ́dẹ̀ tá à ń ṣe kò ní pàtì lára wa ní Nàìjíríà yìí. A níbi ara wa tí a níbi ara wa ní kàn ṣe ọ̀nà láti lọ ìpínlẹ̀ kò dókòó mọ́ṣù. Òbèrè pa owó jẹ́ a máa sábọ̀ nbí. Onífẹ̀ẹ́ ojú onífẹ̀ẹ́ ṣẹ́ẹ̀sì yọ ọdún mẹ́. Ètò ìjọ àwọn tó wà ní ìpàdé ní Nàìjíríà Mùsùlùmí ni wọ́n. Kírísítẹ̀ náà wà láàrin àwọn tó wá láti South West Christian ni wọ́n àwọn tó wá láti South Kaduna Christian ni wọ́n. Ẹ wo lówó ẹ wo bí tá a ti ń bọ̀ ẹ wo ti bẹ́ẹ̀ ti ń bọ̀ ẹ wo bí tá a ti ń bọ̀ sí bí tẹ́ wà. Ẹ jẹ́ ká sọ tètò ọ̀rọ̀ ẹ sí ìlú tó yẹ ká máa fi checkmate wọn both Islam and Christian ló yẹ ká máa fi checkmate àwọn tó ń lù wá. Náà wọ́n àfẹ́ fi checkmate wọ́n ṣe tàbí bára wa jà àwọn èèyàn wa lọ pọ̀ kíkì yẹn láti máa yóò wá gbé lọ. Ẹ wo sọ ẹbí tó kọ àti àmà ní CBS ẹ wo yóò wọ́n ní 500 something account ní foreign land. Ẹ̀sìn òyọ́ lára wa bàbá ẹ̀sìn òyọ́ lára wa èyí tó ń sọ̀rọ̀ ní Manchester University tó wà náà tó bá sọ̀rọ̀ ọdún yẹn náà ṣọ́mà ó lè jẹ́ ẹ̀sìn máa rí bọ́lá ní Nàìjíríà abẹ́ ìmọ̀mọ́ èèyàn ṣe sọ́fà Nàìjíríà. Ṣé mo mọ iye tí mo ná nígbà Christmas yìí náà mo tí wọ́n 500,000 naira ni mo pé fáwọn èèyàn láti rí bẹ̀. Ẹ máa sọ̀rọ̀ ẹ ti wá ìlú tó da ẹ jókòó síbẹ̀ ẹ wá máa sọ̀rọ̀ pé bóyá ti ẹ jẹ́ bẹ́yẹ ẹ̀sìn káfí túlù wa ṣe ẹ káfí túlù wa ṣe ó Christianity and Muslim ẹ fi túlù ṣe ẹ pèsè fún wọn bẹ́ẹ̀ máa jó wa jẹ́ mọ́. Ẹyẹ bí o bẹ sí tèmi bẹ́ẹ̀ yẹn tí bá ní ìdá ìjẹ́ kínní máa dọ́dọ̀ yín tí bá ní ìdí àsísàn kan lọ́dọ̀ yín máa dọ́dọ̀ yín tí bá ní ìdí àsísàn kan lọ́dọ̀ kìrìsìtẹ́nì máa dọ́dọ̀ kìrìsìtẹ́nì ní pẹ̀sì kí n pé gbogbo ẹ̀ lórí o wọn bí mi ti Saudi náà wọn dẹ̀ bí mi ti ṣe Jerusalem ilẹ̀ Yorùbá náà bí ẹ lásán ti tọrọ náà ẹsìn láti parí ẹjẹ ẹsìn méjèèjì yẹn àwọn èèyàn tó ń tẹ̀lé yẹn wọn gbàgbọ́ wọn ṣe dáadáa fún alókèjì kí o yọ aṣáwá sínú òtútù burúkú tí wọn tàwa sínú àpéyọmọ tí bá ní àǹfààní láti báyọ̀ sọ̀rọ̀ máa sọ ìtọ́ ọ̀rọ̀ tó wá ní irú wáyọ̀ kò ṣe mọ́ ṣe darí òun náà ọ̀ kí wọ́n mọ Saudi rẹ̀ kó jẹ́ owó wọn pé kọ́ máa kí lọ́rùn ní láàbùdí àwùjọ wọn. Wọ́n fi ẹ̀sìn wọn tó lu wọn ṣe wọ́n fi ẹ̀sìn wọn wà Saudi mọ̀ nǹkan tó lọ Saudi wọ́n fẹ́ kọ́ sí ìkan nísìn about 1,000 ó máa gba 1 million people wọ́n ti kọ́ sí irú city yẹn lágbàáyé wọ́n lo owó epo tí wọ́n dáadáa ẹ wo Dubai wọ́n lo owó epo tí wọ́n dáadáa ẹ wo Dubai nígbà wo ni Dubai bẹ̀rẹ̀ sí ní develop 1980 wọ́n bẹ̀rẹ̀ sí ní develop wọ́n yáwó lọ́wọ́ wa tẹ́lẹ̀ láti dá $160,000 nígbà tó wó ní ìṣù àwọn ọmọ òtítì wọn ẹlọ́wọ́ ibi kan wà ní United Arab Emirates àjẹmọ́ àná pé bẹ́yẹn àwọn ọmọ Nàìjíríà ló kó tẹ bẹ́ẹ̀ sọ tẹ síbẹ̀ yẹn ẹ̀ lè kọ́ sí ìlú Ìlọrin yẹn kọ́ ìlú máa jẹ́ ẹ̀ sábọ̀ bíbà ẹ̀ wá dé bíbà ìsìn àwọn máa sọ̀rọ̀ ẹ̀ sọ ti tọ̀rọ̀ nǹkan tó ń ba Nàìjíríà jẹ́ nìyẹn ká má lè sọ tọ̀rọ̀ ká má lè fi ẹ̀sìn sọ tọ̀rọ̀ both Islam and Christian ẹ̀ fi sọ tọ̀rọ̀ ni àbá bí ọmọ sọ́ọ́dì kan rí á di orí àbọ̀mọ́ ọ̀rọ̀ ní United Arab Emirates wọn á di orí. wọ́n á di orí ẹ̀ ní. wọ́n á di orí ẹ̀ jáde kiri. àwọn Saudi o àwọn ògbàgbọ́ tó bá wọn. ẹ̀yin lẹ súnmọ́ ìjọba ẹ̀yin ní nítorí wọ́n fẹ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀yin religion leader ẹ̀yin lẹ́ni ìlànà ìgbà wọn sọ̀rọ̀ wọ́n jẹ́ kí wọ́n dọ̀ sọ́ọ̀kùn ẹ̀kọ́ máa lọ gbówó lọ́wọ́ wọn wọ́n máa fún wọn lówó ẹ̀kúnjẹ wọ́n bẹ̀rẹ̀ sí ní kú wa ṣé kí wọ́n ṣe ṣèlú yín nìyẹn Manchester tó wà ní Manchester yìí ní ìkúṣe yìí ẹ̀ lọ́sọ̀ fẹ́ gbọ́rọ̀ darí ọ̀pọ̀ bí ìgbà tó wà níbẹ̀ ìbò lónìí ká má máa wò pé àwọn tó wà nílé àpamọ́dá wà lálẹ́ rẹ̀ síbẹ̀ ẹ jẹ́ ká fèsì àwọn gọ́ọ̀mẹ̀ntì ká fi ọmọ àti kùtàn àti báyìí ká lè gbé wọn àpá àlọ́jà káàpù síbẹ̀ èyí tó ń pẹ́ àwọn ìjọba pèsè àwọn èèyàn òun lọ èèyàn ṣe ń lọ káàpù káàkiri wọ́n máa lọ sí káàpù ìjẹun ìyẹn náà wá jókòó lórí àga ó fi yẹ kó wa lówó jẹ gbogbo wọn lè ní gbogbo wọn náà ẹ lọ sọ ní sọ̀rọ̀ dárí àti pásítọ̀ àtẹ́fì ti gbogbo wọn lè ní wọn máa lo ẹmọ owó tó ń tẹ́ tó ń wọlé sí káàpù ẹmọ ìgbẹ́ sùúrù ti bàbá dìbò yìí ẹmọ ìgbẹ́ ẹni kò lè fi ìrírí ìjọ mo ti lajú bí mo wà yẹn lè fi ìrírí ìjọ mo lọ bẹ̀. ẹ ṣeun sá Ọlọ́run ajáre ìgbẹ́ mufti Manchester ó dà kí mo rí ó dà kí nọ́mbà mufti náà ní nìkan bí tẹ́ńtọ̀ ń wà bí skeleton báyìí àkọ́lá díjì owó ní àbí nǹkan ó dà kí mufti Manchester náà ní. so mo fẹ́ kí ibi táwọn jẹ́ ń lọ ìtẹ́lẹ̀ ọ̀tọ̀ ni but ibi táwọn yà sí yìí náà ààrẹ náà ni so ààrẹ náà ni èyí ní fẹ́ jẹ́ kí kógùn púpọ̀ mọ́ hello salaam alaikum waalaikum salaam. àwọn tó ní programu alẹ́ yìí wọn lè gbọ́ àwọn etí mò ń sọ wọn lè gbọ́ so wọn á kàn máa against mi ni so mo ti fi voice note lẹ́ẹ̀pẹ́lẹ́ wọ́n ti fẹ́ náà ṣe máa ń play voice note yẹn
níwà ní àbí. mo ní téèyàn bá lẹ́sìn tí ò níwà kò lè wà lìjánà náà wàlà àwọn olùsọ́ọ́lù yẹrẹ fáwọ̀. náà kí bó máa wọ náà ṣùgbọ́n táàrin ẹni tí ò níwà tó dẹ̀ ní ẹ̀sìn láàrin wọn àtọ́lọ́ ń da bọ̀ kò níwà sáwọn èèyàn ó máa sì gbà díẹ̀ nù náà ni ò kéde pé yóò sì gbére ń bẹ̀ o ṣé bẹ́ẹ̀ ni àìbẹ́ẹ̀kọ́. ṣé mufti ẹ bẹ́ẹ̀ náà ni mufti ẹ máa sọ ẹ níbẹ̀ ìbéèrè lọ́wọ́ mi ẹ máa ṣe fatiwa lọ ni. ẹ máa gbọ́ ẹ̀yin làáfà wa. ẹ̀yin ni mufti wa èmi ò jẹ́ mufti àfa lásán lè mi ṣe mufti. ẹ jẹ́ mi wọ́n ti fatiwa lọ́gbà yẹn. ọ̀ya máa ṣe lọ. tí ò bá dá sáwọn èèyàn bóyá kò dá sàn níbọ̀ kò dá gbáàrin wọn àtọ́lọ́ dá ọlọ́run jẹ́ níyà pé kò dá sáwọn èèyàn ó lè wọ náà tó bá wọ náà lè ṣàforíjì fún. ẹjọ báwo lèèyàn ṣe lè ṣe tí àárín àtọ́lọ́run fi dá ṣé ọlọ́run lọ́mọ tí yóò fún lóúnjẹ ni. báwo lèèyàn ṣe lè ṣe mo fẹ́ bí yín ni tí àárín àtọ́lọ́run fi dá tí ò ní jẹ́ pé èèyàn ni ó dá sí tí ọlọ́run fi di pò dá. ẹ má jẹ́ àdásí àfa lọ́wọ́ yìí. no ẹ̀yin ni mufti mayeza. ẹ má jẹ́ àdásí àfa lọ́wọ́ yìí. ọ̀dà bismillah mo ti gbọ́ yín yé. bí àwọn lọ́ọ̀yà wà pẹ̀lú àwọn sọ̀rọ̀ àti àwọn èèyàn humanity ẹ mọ̀ jẹ́ kí a sọ ntọ́lọ́run ràn wá sí náà ni ọlọ́run ti lóhùn dá wa torí kankan ọlọ́run lóhùn dá wa torí ẹ̀sìn ni ó ti yé yín so ẹ̀sìn tá a dẹ̀bẹ̀ sí yẹn fún pé kì í sáwọn yẹn láfẹ́ sin ẹ̀sìn yẹn fún ọlọ́run la wá sin ẹ̀sìn yẹn fún so tá a bá ti lè lẹ́sìn àárín àwa àtọ́lọ́run ti dà nìyẹn. tí tábà wá dá sáwọn èèyàn ìyẹn ni àwọn ẹ̀ṣẹ̀ dáǹsẹ̀ bóyá ó jàǹbá àwọn èèyàn ọjà lè gbogbo tí èèyàn bá rí kéèyàn ò lè ṣe lábẹ́ pé èèyàn ń ṣe lọ́hùn tó bá wọ náà lè ṣàforíjì fún yẹn tó bá wọ náà ó jẹ́ yẹn yá lórí ẹ̀ ṣùgbọ́n tápà àti kíní tó wà lẹ́mìí rẹ̀ yẹn ìgbọ́nà lọ́kàn ṣoṣo tó wà lẹ́mìí rẹ̀ yẹn ni ó padà mú wà lìjẹ́ náà ṣùgbọ́n tó bá wá dá sí gbogbo ara ayé tó níwà ó ní gbogbo ẹ̀ ṣùgbọ́n kó lẹ́sìn àríwọ̀n àtọ́nà ò dá kò sí náà kò mọ̀ bọ́lọ̀ bẹ́ẹ̀ sí ó kàn ṣe tiẹ̀ bóyá kéèyàn máa wà dáadáa sáwọn èèyàn ni sọ́nà òfin sálì jẹun náà ni sọ́nà òní fi sálì jẹun náà ni ló fi jẹ́ pẹ́sìn gangan ni kókó èyí ó wà níwà pẹ̀lẹ́ sí yẹn tọ́lá ànábì kó wa níwà ó fẹ́ sì hàn wá ó kọ́ wa níwà olórí ibú ni òní níwà ó ti yé yín ẹni yẹn gan ọlọ́run kan níbẹ̀ yẹn sí náà gbére ni ẹni yẹn dìsa kọ wọná tó bá ti níwà ló fi yẹ kẹ́ni yóò wọná ṣùgbọ́n ọlọ́run sọ pé nǹkan tó tóbi jù náà ni kéèyàn mọ̀ mú kankan pẹ̀lú òun kéèyàn dẹ̀ sin òun àlè bá ọlọ́run ṣe nǹkan bí ọlọ́run ti sọ fún òun ṣe bẹ́ẹ̀ náà láti bọ́ ọlọ́run fi sí ọlọ́run ló lè forí jẹ ẹni yẹn tí ò da káwọn èèyàn ẹni tó dẹ́ṣẹ̀ ọlọ́run lè forí jẹ ṣùgbọ́n tí ò sí náà tí lóun ò ní forí jẹ ẹ tí ò sí náà tí òun bọ́ náà lọ́kàn ṣoṣo ọlọ́run ò ní forí jẹ so nǹkan tí mo kàn fẹ́ sọ nìyẹn ẹ jáwọn èèyàn ò mọ̀. ọlọ́run jẹ́ ká rí i pé. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.